Ẹ ǹlẹ́ gbogbo ẹ̀yin èèyàn mi. Báwo lójú ọjọ́? Ọ̀dẹ̀ ọ̀dà bí? A kú ọ̀gìnìntì yìí. Òtútù ọlágbára. Ọlágbára o. Ọlọ́run ò ní jẹ́ ó mọ̀nà ẹ̀mí wa. Torí tó òtútù bá mọ̀nà ẹ̀mí èèyàn, ikú dé nù. Ọyá ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Mo ti sọ fún yín pé gédégédé tèmi kì í jẹ́ ẹ̀ka kọ́ kánu kú. Mo ti ṣàdéhùn fún yín pé ń fún yín níṣẹ́ bí mélòó kan. Ṣùgbọ́n lára àwọn iṣẹ́ yìí, màá ta kókó méjì. Ń ta kókó méjì ńbẹ. Tí ẹ rí iṣẹ́ yìí, ó ní ọṣẹ, ó ní pàfúmù. Mo ń sọ fún yín pé nípa gbọ̀ọ̀rọ̀, mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ ńbẹ. Màá fún yín ní part 1, mi ò ní fún yín ní part 2 rẹ̀. Ẹ gbọ́. Bẹ́ẹ̀ sì ni part 1 ò ṣe é dá ló láì má rí part 2. Bẹ́ẹ̀ ni. Ògùn tá a bá fọwọ́ ṣe, ẹ̀yìn àrò ní gbé. Ẹ̀yin náà máa ṣe dáadáa. Ewé abìfà, ẹ lọ wá ewé abìfà gburu. Tètè pọ́nlá, abìfà gburu, 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 abìfà. Àwọn onílù ní wí bẹ́ẹ̀. Tètè pọ́nlá, abìfà gburu. Ewé tètè pọ́nlá ní jẹ́wé abìfà. Ẹ lọ tọ́jú ẹ̀. Ẹ tọ́jú ọ̀mùnú gbọ̀ọ̀rọ̀. Gbọ̀ọ̀rọ̀, ewé tó wà lẹ́nu rẹ̀ àti igi rẹ̀ ẹ̀kan. Abẹ́yẹ ọ̀gẹ̀dẹ̀, ẹ tọ́jú ẹ̀, ẹ jẹ́ ó tó bí 4 àbí 5. Kẹ́gẹ́. Ẹ mọ̀ wọ́n ń pè ní abẹ́yẹ ọ̀gẹ̀dẹ̀. Ẹ lo agbo ọ̀gẹ̀dẹ̀ kẹ́ bẹ́ ọ̀gẹ̀dẹ̀ lulẹ̀. Tẹ́ ẹ bá ṣe ìdájí lẹ́ lọ bí aago 6. Ẹ bá ti bẹ́ lulẹ̀, tẹ́ ẹ bá lọ nírọ̀lẹ́, ọ̀gẹ̀dẹ̀ yìí yóò ti wù sókè padà. Èyí tó ti wù sókè yẹn òun là ń pè ní abẹ́yẹ ọ̀gẹ̀dẹ̀. Ẹ gé. Ìṣọ̀ yìí ni kọ́kọ́ là á lò fún. A lò fún àgbéga, a lò fún sọ́rí. Blessing. Bẹ́ẹ̀ ni. Bọ́tà bá pégbá tó pégbèje ó borí wọn. Wọ́n ti ṣẹ́gun abẹ́yẹ ọ̀gẹ̀dẹ̀. Ẹ tọ́jú ẹ̀. Ẹ ti tọ́jú ẹ̀. Ẹ jẹ́ ó tó bí 4. Ọya. Èpo ọ̀bọ̀. Ẹ̀gún gúdúgúdú. Ẹ̀gún gúdúgúdú. Ẹ wò mí. Irú woro wà ńbẹ̀ o. Irú woro. Tẹ́ ẹ bá gun tán, ọṣẹ tó wù yín ni kẹ́ ẹ fi kó. Ó kù pẹ̀fúmù rẹ̀. Òun ni mo ta ń kókó, mi ò fi í lẹ̀. Tẹ́ ẹ bá ń lo ọṣẹ rẹ̀ àti pẹ̀fúmù rẹ̀, o lè wà nídìí ọjà rẹ kọ ká góńgó. Wọn ò ní tẹ̀ ọ́ rì mọ́lẹ̀. Ìwọ náà máa rọ́wọ́ yọ ni. Wọn ò ní jẹ ọ́ máyé nú ọjà yẹn, ó rí tí ẹ ṣe. Táwọn kan bá máa ń kó àsìkí, wọn ò ní rí tí ẹ kó. Wọ́n bá lù ọ́ lápá ọ̀tún, wọ́n máa bọ́ sápò òsì. Wọ́n lù ọ́ lápá òsì, wọ́n máa bọ́ sápò ọ̀tún, wọ́n máa lékè ni. Bẹ́ẹ̀ ni. Mo fi ọṣẹ rẹ̀ lẹ̀. Ṣùgbọ́n o lè lo ọṣẹ rẹ̀ láì jẹ́ pé o lò para rẹ̀ o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ìpara rẹ̀ ń bẹ ńlẹ̀ fẹ́ ni ọba fẹ́ rà. Ìpara rẹ̀ ó wà ńlẹ̀. Ẹbu rẹ̀ wà ńlẹ̀. Aṣọ inú ìpara rẹ̀ tó fi sí 20,000 ni. 20,000 ni. Wọ̀ tó bá fẹ́. Tí n bá ti kúrò Nàìjíríà, ẹ lè pè mí fún kí n dá yín lóhùn mọ́ o. Níwọ̀nba ìgbà tí mo wà Nàìjíríà yìí ni. Èyàn ò rí tí ẹ ṣe. Agbára Ọlọ́run. Ọyá gba nọ́mbà yẹn mọ́ ọdún +2348032983298.
+2348032983298. Ọ̀yá ẹgbàá kan sí +2348133155111 +2348133155111. Ṣé rí nọ́mbà méjèèjì Nàìjíríà mi yìí? Ó wà lórí WhatsApp, ibẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó bá mi sọ gbọ́dọ̀ jọ̀rọ̀ mẹ́rin lọ. Ìwọ tó fẹ́ ra ohun táǹtà, ìwọ tó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ, ó di mélòó? Ó di méjì. Ìwọ tó fẹ́ join private group, ó di mélòó? Tàbí ìwọ tó jẹ́ pé o fẹ́ bẹ̀ wá ńṣẹ́, ọ̀tán. Ṣé o mọ̀ pé o bẹ̀ wá ńṣẹ́ àti o fẹ́ ra ohun táǹtà ọ̀tọ̀ọ̀tọ̀ ni? Ìwọ ò fẹ́ rojọ́ pé iṣẹ́ báyìí ṣó wà nílẹ̀, tá bá ti ní ó wà nílẹ̀, mo fẹ́ rà náà nìyẹn. Ṣùgbọ́n iṣẹ́ báyìí mo fẹ́ bẹ̀ yín, ìkejì nìyẹn. Orí ẹlẹ́ẹ̀kẹta, ẹ dákun, private group tẹ́ ń wí, mo fẹ́ join rẹ̀, ìkẹta. Ẹlẹ́ẹ̀kẹrin pé mo fẹ́ béèrè sí ìrìn àjò mi. Nǹkan mẹ́rin tó lè fi pè mí nìyẹn o. Tí ẹ bá ti sórí bẹ́ẹ̀, má pe nọ́mbà mi o, ìní dán lóhùn o. Ọgbọ́. Ẹ̀yin tí ẹ máa béèrè pé ẹ dákun ẹ̀yin rèwé jágbẹ́ rèwé ìjogbo gọ́gú ọ̀dọ̀ àwọn eléwé ọmọ. Ìwọ tó wà ní London àwọn tí ń tewé ọmọ wá. Ìwọ tó wà l'Amẹ́ríkà àwọn tí ń tewé ọmọ, ẹ gọ́gù rẹ̀ wọ́n tà fún yín bẹ́ẹ̀. Ẹ kú mọ yìí. Wọ́n á ní ewúrẹ́ ilé ọmọ yẹn ọdẹ, afẹsẹ́gbèjò ọmọ yẹn agbádá ńlá. Ìwọ ò lè jókòó sínú AC, kí mi jókòó sábẹ́ ẹ̀fọn, kò ní máa bọ́ sáré kiri. Láyé àtijọ́ nìyẹn ó ti kọjá. Ẹ gbọ́. Ẹ jẹun fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Benin. +22954651928 +22954651928. Ẹgbàá kan sí +22954651929 +22954651929. Tí ètò tí mo ṣe yìí bá dọ́dọ̀ rẹ, tó sì mọ̀ pé dọ́dọ̀ rẹ, ìwọ náà fi ṣe sàárà. Ó kéré tán èèyàn 10, 20 èèyàn ní kó dọ́dọ̀ wọn. Àwọn tó ní ìdí rẹ̀ ń bẹ, wọn ò mọ̀ bí ó sì dọ́dọ̀ àwọn. Àwọn náà ṣàdúrà pé Ọlọ́run já wọn pàdé aláàánú. Ó sì ṣí ààrẹ fún wọn, wọ́n ṣàdúrà fún wọn. Ìṣẹ̀dá rẹ̀ náà ṣàdúrà fáwa náà. A fi ilẹ̀ torí kẹ́ ẹ bẹ̀ wá ńṣẹ́. Èyí tẹ́ ẹ bá rí ta ń kókó, a fẹ́ wò bẹ́ẹ̀ ṣe wọn yìí sí ni. Bẹ́ẹ̀ ni. Gbogbo ohun tá a sì fi ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń dúpẹ́ báwọn ń bá a bẹ́ẹ̀. Ìwọ tó bá bẹ̀ wá ńṣẹ́ tó fẹ́ fi DHL gbé, ìwọ ló sanwó DHL o. Ìwọ tó bá bẹ̀ wá ńṣẹ́ tó fẹ́ fi mọ́tò gbé, ìwọ ló sanwó mọ́tò o. Jù bẹ́ẹ̀ lọ. Tó ohun tá a fẹ́ Ọlọ́run ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run lè jìnnà sí wa. Ọṣẹ Atúdé, ọṣẹ ìyọ́nú, àpòrú ọfà, bẹ́ẹ̀ lọ ń bẹ lórílẹ̀-èdè Benin o. 20,000 CFA ni, tí í ṣe fẹ́ẹ̀mí ike kan. Ìwọ tó bá fẹ́ ra ike méjì, 30 mi ni, tí í ṣe 30,000. Ẹ̀yin ọjà Adégà kan, níbi Túndé tí ń ta mọ́tò ní Cotonou, ń bẹ lọ́dọ̀ mi. Mo ti súnmọ́ kí n dé Cotonou o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ wà Nàìjíríà àti Amẹ́ríkà kankan mọ́ra, ẹ fọkàn yín balẹ̀. Ẹ gbàṣẹ yín nínú ọ̀sẹ̀ táwọ̀ yìí. Kálukú gbàṣẹ. Ó tó di Mercredi, kálukú ti gbàṣẹ rẹ̀. Ẹ̀yin tá a pè fún DHL, ẹ máa gbáradì o. Yọ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o. Ohun tá a fẹ́ Ọlọ́run ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run lè jìnnà sí wa. Tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lòun, tẹ́ ẹ bá ti gbọ́ lókun mọ́nà máa yẹn dáre, kì í ṣe mi. Tó àwa náà kọ́ o. Ara la máa dá, àní dáràn. Ẹni ó dáràn, ọgbà ẹ̀wọ̀n ní lọ. Ayé ò ní fi wọ́n wá wò. Ire kàbìtì.